episode 2 lórí ọ̀rọ̀ Alhaj Dr. Ibrahim Awa tí mo promise 20 tó a kì í bá tẹ̀ ti ṣe bẹ́ẹ̀ bí 15 nísìn tó bá ní Saada ó yà yìí tó sọ dákẹ́ mọ́ sọ̀rọ̀ mọ̀ má dẹ̀ dákẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ kan mọ́ àwọn ibi tí mo ṣe ń lọ sí jìn mo fẹ́ ṣe 20 mo ṣe ẹyọ kan ẹ jẹ́ n sọ tẹnu mi èmi bí lóko gbọ́n tọ́lọ́ bá fún làákàyè tó bá gbọ́n láyé tó bá wo ọ̀rọ̀ mi ó yẹ kó mọ̀ pé Saada kì í ṣe ẹni tó máa ń fowó rà Saada jẹ́ ẹni tó máa wá connection déèdì wípé yóò wá tàpá síbi tó ti dé èèyàn tàbí ibi tó ti gòkè tàbí tí yóò wá dolórí ibú ńbẹ̀ Saada dẹ̀ kì í gbá game ẹ wo bàbá Ibrahim Awa tí mo gbé fọ́tò wọn sókè yìí ó tún sọ lẹ́ni olóríire ni wọ́n Saada fẹ́ gbá géèmù kíní kan wọn ọ̀dẹ̀ kì í fi mí gbá géèmù torí mi ò dúró fẹ́yàn kan mi ò dẹ̀ ṣiṣẹ́ fẹ́yàn kan mi ò dẹ̀ gbowó léèyàn lọ́wọ́ èèyàn kan ìpéyà o ṣe lọ fi gbowó yìí o lọ ṣe fídíò báyìí àbí tó o bá ṣe fídíò báyìí tán ọ gbà nǹkan báyìí so nánú billahi izuna la bimali wa manzibi wọn kọ́ wa ní ẹ̀kọ́ ká yájú sáwọn èèyàn àwọn kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká ṣe rùdúùdù pẹ̀lú ìfarabalẹ̀ àwọn bàbá àlùbáríkà torí wọ́n pé àwọn èèyàn rẹ̀ tí wọ́n ní làákàyè wọ́n pè mí wọ́n sọ fún mi pé àfà Saada kí ni nǹkan tó ṣẹlẹ̀ fídíò yá ṣẹ́fẹ́ gba mọ́tò ni mo ní bó ṣe kabúkabú kan Ọlọ́run ṣe fún mi ṣẹ́fẹ́ kọ́ mọ́sálásí ni mo ní àmọ́ ń kọ́ lọ́wọ́ kọ́lọ́n bá yanjú rẹ̀ akílódé ẹ̀ ṣe torí owó ni mo ní mo ṣe lillahi wa rasuli ó dẹ̀ ní nǹkan tó prompt mi tó yẹ kí n ṣe ó ní nǹkan tó tì mí tó yẹ kí n ṣe ẹ bá ń wo kí ni capture tó wà lókè Kasala Don Boss ló post ẹ̀ nǹkan tó tì mí gangan lélẹ̀ gbogbo ẹni tó bá ní làákàyè gbogbo ẹni tí bá ń pè mí tí ò bá gbàgbé ọ̀rọ̀ nǹkan tí mò ń sọ fún wọn lélẹ̀ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú lẹ́gùvà bó ṣe gbọ́rọ̀ wá láṣẹ bẹ́ẹ̀ dájú ẹ̀ àwọn Yorùbá sọ pé bẹ́yẹ bá ṣe fò láṣẹ ń ṣe kíni láṣẹ ń sọ̀kù ẹ̀ ó gbé fọ́tò yìí wá ó gbé capture yìí wá ó wá ń play fídíò Dr. Ibrahim Awa bàbá àlùbáríkà èmi ò wá nǹkan kan lọ́dọ̀ wọn o oksim billahi gbogbo nǹkan tí mò ń ṣe nítorí tọ́lọ́run àmọ́ látara torí tọ́lọ́run ni gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún mi lọ́lọ́run ṣe ń ṣe fún mi tí wọ́n bá promise èèyàn ní nǹkan tí wọn ò bá ṣe fún ẹ̀yin ò ní kó dọ̀tẹ́ ni ẹ wá pátá abẹ́lẹ̀ tàṣe kò sí ọ̀rọ̀ promise láàrin èmi dẹ́ mọ́ sọ pé gbogbo ẹni tẹ́ ń wò lórí social media yẹn mi ò ní ọ̀tá kan nínú wọn à ń jọ ń sọ̀rọ̀ ni tá a bá pàdé màá fún ẹ ní àpọ́nlé tó yẹ kí n fún ẹ torí pé wọ́n kọ́ mi mo sì lápọ́nlé fídíò tó wá tì mí jáde lélẹ̀ ọ̀rọ̀ yìí ó wá kọ́ síbẹ̀ wípé gbogbo ọmọ Markaz tí ó bá bú bàbá yìí aláìmoore ni wọ́n ó kọ capture yẹn ìyẹn Kasala Don Boss ó kọ capture yẹn ó dẹ̀ gbé fídíò bàbá yẹn sí àwọn wá wò pé fídíò bàbá yìí bó ṣe ń lọ yìí pẹ̀lú nǹkan tí bàbá àlùbáríkà yìí sọ yìí tó ṣe ń lọ yìí gbogbo ẹni tí ó bá kọ́kọ́ pàdé fídíò yìí tí ó tẹ̀lé trending nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa tó dẹ̀ rí pé yẹn gbé owó kalẹ̀ báyìí fún Markaz tí àwọn ẹni tí mùdírù náà ránṣẹ́ àbí ta mùdírù pé ya ẹ máa bú àwa fún mi àbí ṣéyàn máa ń fún yẹn ní nǹkan kí yẹn tó wá pé àwọn ẹ̀kọ́ ya ẹ máa kó gìbò oníkálukú ń tara láyé ọ̀tọ̀ ni so kí ó dẹ̀ tẹ̀lé trend yẹn tó bá rí capture yìí pẹ̀lú fídíò yìí kò sí ìdájọ́ tí ó fún ju wípé aláìmoore làwọn Markaz a sì morúkọ àwa tá a kéwú tá à ń lo kéwú tá à ń kọ́ àwọn èèyàn ní kéwú yàtọ̀ sẹ́ni tí ń pe kéwú ní pèkúpè àwa tá à ń lo kéwú tá à ń kọ́ àwọn èèyàn ní kéwú tá à ń gbórúkọ Markaz wọ gbogbo òde káàkiri ká má bàa pè wá láfibi sólóore ká má pèlé ẹ̀kọ́ wa ní àfibi sólóore nìyí tí mò ń clear yìí mo ṣe ń clear pé Kasala Don Boss ló kọ́ right up yẹn mi ò dẹ̀ fẹ́ mẹ́ni tó wà nídìí ẹ̀ mi ò mọ̀ rí
mo ṣe ń sọ pé mi ò mọ gbogbo page tẹ́ rí yẹn mi ò mọ anybody tó ní wọn àkíjọ ní àjọṣepọ̀ kankan láyé tó bá yàtọ̀ sí tó bá jẹ́ ọmọ mẹ́ríkàsì gangan àwọn tájọ mọ́ ń ríra wá sójú àmọ́ pé page kan wà mo wá mẹ́ni tó ní tó bá ti rò wàláhì ó ti ṣẹ̀ sọ́rọ̀ lọ àmọ́ kàkàrà dánbọ̀ sí yẹn pẹ̀lú nǹkan tó kọ yẹn mo ní láti jáde gẹ́gẹ́ bí ọmọ mẹ́ríkàsì gidi pé àwa ò kí ṣàfibí sólóore olófẹ́ episode 1 tó o bá ní sùúrù ọ̀rọ̀ wò lè yí ẹ̀ ọkàn mọ̀ dààmú ọmọ gbóná ni pé Saada ti gbowó Saada yẹ kiri kan tán bá fún mi lówó mo nídìí ẹ̀ abẹ́rẹ́ tàṣẹ yìí ti gbà abẹ́ fún mi lówó àwọn ọkùnrin kan wá ń kọ́ pé alátẹnujẹ alẹ́ ṣe kiri kan alẹ́ ṣe tí n bá já alátẹnujẹ béèrè lọ́wọ́ gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ lórí mídíà pé kí ni mo nẹnu sí rí látijọ́ tí mo ti ń wà lórí mídíà kí ni mo nẹnu sí rí tí mo wá tẹnu jẹ rí bá ń béèrè kí ni Saada nẹnu sí rí tó bá pè yàn lálátẹnujẹ kọ́kọ́ ṣe fáńdìsì nípa ẹni pé báwo ló ṣe rí ṣé máa ń tọrọ owó káàkiri ni ṣé máa ń ba ara ẹ̀ jẹ́ káàkiri ni ṣé ó jẹ́ ẹni tí ò ní ìyáyọ ọkàn pẹ̀lú nǹkan tó náà nínú ẹni tó ní ìyáyọ ọkàn lórí mídíà yìí tí n bá wà number 1 màá wà number 2 gbogbo ẹni tí bá ń pe ẹ̀ lẹ́ni oníyáyọ ọkàn wà láì ń tẹ̀lé mi lẹ́yìn pẹ̀lú gbogbo àwọn tọ́lọ̀ ní kára mọ̀ díẹ̀díẹ̀ tí mo fún yín lọ́rùn yìí in disturb yín rí àmọ́ mo ń tún àti clear mọ́ríkàsì pé àwọn ò kí ṣe bùtùlù alájẹgbàgbé àná Agége ò kì í ṣe bùtùlù alájẹgbàgbé ọ̀la ọba báwo yẹ pa ìwà kàlà kọ̀ọ̀kan náà Sátì àdàkùn wá ṣàánú àwa Sátì àdàkùn wá ṣàánú àwa wákà ìmọ̀ dání àmọ́ kì í ṣe bùtùlù alájẹgbàgbé àná bí yàn bá sọ̀rọ̀ fún wa ní mẹ́ríkàsì ní fi bí sán bàbá mùdírù mẹ́ríkàsì ò kí bínú orí nǹkan tó wá fi lè mú wọn gbé èèyàn wọlé pó wá kí wọn ó sì sóore oore yẹn bàbá ò ní gbàgbé ẹ̀ tó pé wọn kì í ṣe abáramọ́ oore jẹ́ so tá bá wá ń sọ nǹkan burúkú nípa pé ẹ̀yin ọmọ mẹ́ríkàsì ẹ̀dẹ̀ Fabasójà àwa gbọ́dọ̀ jáde ká wá dìfẹ́ǹdì ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wa ipe kò rí bẹ́ẹ̀ ẹni ire ni wọ́n ẹni àlùbáríkà ni wọ́n náwó sínú ẹ̀sìn bàbá tá à ń sọ yìí ní sẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń jáde tí ń pé tó fẹ́ mọ̀ pé alátẹnujẹ ń sìn ó jẹ́ nínú owó bàbá yìí so àwa táwọn pè alátẹnujẹ ká ní kọ̀nà àwọn ò jẹ́ bẹ́ẹ̀ ìzámọ́kútà akọ́lì bí nǹkan nù ẹ́ fa àǹtáwà mọ́lì kú dúnìyà àṣàwáwò yìí táwọn ń gbé káàkiri nù ni connection yìí sì àwọ̀ wa ọlọ́run ní mú wá fáwa gbogbo ẹni tí mo mọ̀ láyé wọ́n máa ń pè mí ni èmi ò kí sọ pé ẹ dákun ẹ fún mi nọ́mbà alágbájá rí láyé mo wá ń wá tipátipá so àwa tá pè alátẹnujẹ sí tó pè alátẹnujẹ àjẹ́ǹbí owó yìí rí ẹni tí pè alátẹnujẹ ó ti láta ń bẹ ẹ wo episode 3 ẹ mọ́ retí rẹ̀. Salaam alaikum.